Asọ̀rọ̀ kò bí èpo gbogbo. Ẹni tí ó kó wọ ẹyọ yóò di kúnkún lantilanti. Àràkú sì lásán gbági. Torí ẹnìkan rí òhò wọbẹ̀. Wọ́n kí ọ̀rẹ́ mi, asámọ̀rẹ́ yín pọ̀ o, náà ń bẹ́ẹ̀ torí kò yé mi. Kí ni ó pọ̀ ọmọ tálíkà? Ayé fẹ́ rírí. Bó bá jọ ọmọ olówó, ariwo ẹkún ta ni. Àwọn ajínigbé ni wọ́n ti gbẹ́dẹ̀ sọ̀rọ̀ lọ. Gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ pátápátá ni ẹ fi bá ń wọ́n mọ́ mi o. Ẹ má jẹ́ ọ yà yín lẹ́nu. Láyé ìgbà kan gbọ́mọgbọ́mọ la rí. Ní ìsìn gbé bàbá ní bẹ́ẹ̀ o. Níjẹ́ ti sọ ló kọ́ dé òun, olórí ẹran tẹ́ ẹ pẹ́ wá nílé yìí wá, òun náà lọ yà. Àyàwó yìí sì sẹ́ran ọmọdé yín ni. Kí ló dé? Lálọ́ ń pè wọ́n ní ìgboro burúkú tí ń jáde ń gboro ẹnu rẹ̀. Ajápọ̀ sì ti ń bọ̀kọ̀ rẹ̀ yìí ò tí ì kúrò lára yín nù. Ọjà bí èpè ni kì í ṣèpè. Àlùjọ nínú ọ̀gá o. Mo ti gbé ẹ. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé èmi gbin òun àárọ̀ sáfìlà. Ìjọba ló rán wá láti òkè. Wọ́n ní káàkiri àwọn ìletò kọ̀ọ̀kan. Wọ́n ní ká gba orúkọ èèyàn mẹ́rin ní ìletò kọ̀ọ̀kan wá. Àǹfààní èyí tó wá yọ ó wá ní mọ́lò. Àkèré sì ní kàrà kóhùn mọ́dùnbẹ̀. Tápá ti tàn òun ló yà lọ sí. Nínú ìlú wa yìí, ẹ rí i pé àwọn ọmọ kan wà láàrin ìgboro, àwọn kò ní kọ̀lọ́kọ̀lù tí fẹsẹ̀ dàgbé ooru. Ẹ jẹ́ fún sáàrin ìgboro. Ṣébí mẹ́rin wọn láwọn fún wa. Ẹ mọ̀ pé mi náà lẹ́mọ̀. Ẹ bá mú kan tèmi. 3 tó kù ẹ pín láàrin ara yín. Ọláìwọlá ọmọ ọba ọ̀rẹ́ mi, báwo ọ̀rọ̀ yìí bá lọ ya so ti gbàgbé pé ikú níjìyà rẹ̀. Ǹjẹ́ a dá kí agbémọ̀ọ́lù kó mọ ṣèdájọ́ agbádìí ẹ? Irú ọ̀rọ̀ jákujàku. Wọ́n sì ní ìyá yídó a gbọ́dọ̀ yí kòkò bẹ́ẹ̀ torí tá a bá yí kòkò bẹ́ẹ̀ inú alámọ̀ bàjẹ́ ni. Bàbá sì ka ẹrú inú ẹrú bàjẹ́ ni. Gbogbo rúdurùdu rádaràdá ti ń ṣẹlẹ̀ nínú ìlú yìí Ọláìwọlá tó fà á rè.